àwọn ọmọléèwé àti tíṣà tí wọ́n jí gbé ti tún sọ̀rọ̀ o. nígbà tí èèyàn bá wojú obìnrin náà tí èèyàn bá rí i nínú ipò tó wà àti ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu, olúẹ̀ pàápàá tí kò sí nínú igbó lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí yóò sì fẹ́rẹ̀ máa já omi lójú. arábìnrin Rachel Alamu Fọláwẹ́ sọ̀rọ̀ ó sì ń kán mi lójú. bẹ́ẹ̀ ó jọ pé wọ́n ti kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ sunkún, kó sọ ohun tó fẹ́ sọ kó kúrò níbẹ̀ ni. kò sí iyèméjì kan níbẹ̀ pé ìbọn ni wọ́n gbé tì í tó fi ń sọ gbogbo ohun tó ń sọ. ọ̀rọ̀ tó sì ń sọ náà, ọ̀rọ̀ tí àwọn afẹ̀míṣòfò ìwọ̀nyí ní kó sọ ni. ní alẹ́ ìjẹta ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù yìí ló sọ̀rọ̀ náà tí wọ́n sì ṣe fídíò ẹ̀ nínú igbó níbẹ̀. lálẹ́ ọjọ́ 27 oṣù karùn-ún yìí ni lálẹ́ ọjọ́ tí àwọn ọlọ́dún ń ṣọdún wọn tí àwọn míín sì ń dá inú dùn fún ọdún tí wọ́n ń ṣe. nígbà náà ni obìnrin tí wọ́n mú nígbèkùn náà jáde tí wọ́n fi tipátipá ní kó máa bẹ àwọn ìjọba Nàìjíríà, kó máa bẹ ààrẹ Bọ́lá Tinubu, kó máa bẹ gómìnà Ṣèyí Mákindé pé kí wọ́n wáá gba àwọn jáde nínú àhámọ́ àwọn afẹ̀míṣòfò tí àwọn wà, ṣùgbọ́n kí wọ́n má bá àwọn èèyàn náà fa ìjàngbọ̀n kankan, kí wọ́n kàn wá kí wọ́n bá wọn sọ̀rọ̀, kí wọ́n jọ sọ àsọyé papọ̀ pé àsọyé làwọn èèyàn náà ń fẹ́. ohun tí wọ́n ń fẹ́ ni kí àwọn èèyàn ńlá wá bá àwọn sọ̀rọ̀. bí wọ́n bá ti bá àwọn sọ̀rọ̀ tí wọ́n sì ṣe ohun tí àwọn bá fẹ́ fún àwọn, wọ́n ní wọn yóò fi àwọn sílẹ̀ kí àwọn máa lọ. ṣùgbọ́n olùkọ́ àgbà náà ní tí wọ́n bá ní àwọn yóò máa bá àwọn èèyàn náà ṣagídí bí ẹni tó fẹ́ fi ẹ̀mí àwọn ṣòfò ní o. obìnrin náà sọ báyìí pé ẹ káàárọ̀ o, òní yìí ní ọjọ́ 27 oṣù yìí, bí ọjọ́ 13 sẹ́yìn ni wọ́n kó wa, tí wọ́n ti kó wa sínú igbó báyìí láti ibi iṣẹ́ wa. inú ìgbẹ́ náà la sì wà o, tí òjò ń pa wá tí òòrùn ń pa wá mọ́ bí. ìyẹn la ṣe ń bẹ̀ yín o, ààrẹ Tinubu, gómìnà Ṣèyí àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ẹ gbà wá o. mo ń pe ẹ̀yin ẹgbẹ́ olùkọ́, mo ń pe ẹ̀yin ẹgbẹ́ onígbàgbọ́, ẹ̀yin ẹgbẹ́ àwọn píríncípà iléèwé gíga gbogbo, ẹ ràn wá lọ́wọ́ kí ẹ bá wọn sọ̀rọ̀. ẹ sọ fún wọn pé wọn kò nílò láti fi tipátipá mú wọn, kí wọ́n kàn bá wọn sọ̀rọ̀. inú òtútù la wà, inú oòrùn la wà ńgbà míì, àti ọmọdé àtàgbà wa bẹ́ẹ̀ la ṣe wà o. à ń bẹ̀ yín ni, ẹ má jẹ́ kí wọ́n pa wá dànù, ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀mí wa ṣòfò. ara ti ń kan wọ́n báyìí, ojú pàápàá ti ń kan wọn. kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ tí ẹ kò bá tètè wá gbà wá o. mo tún wá lónìí yìí bákan náà ni, ẹ̀bẹ̀ náà ni mo wá bẹ̀ ààrẹ Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Ṣèyí Mákindé. mo bẹ̀ yín pé ká ẹ wá gbà wá ni, ẹ wá bá àwọn èèyàn yìí sọ̀rọ̀. ẹ má bá wọn ṣe agídí, ẹ má gbìyànjú rárá láti fi tipátipá mú wọn. ipá tí wọ́n fẹ́ẹ́ fi mú wọn lánàá ti kó wàhálà gidi bá wa, ìṣòro gidi ló kó bá wa. bí mo ti ń sọ báyìí, wọ́n ti mú ọ̀kan lọ nínú wa, wọ́n ní wọ́n ń lọ pa ni, nítorí àwọn tí wọ́n sì fẹ́ fi tipátipá mú wọn ni. lóòótọ́ wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ ni o, ṣùgbọ́n kí wọ́n má fi tipátipá ṣe é. ẹ bá wọn sọ̀rọ̀ ni, ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè dá ẹ̀mí wa sí. ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, ẹ jọ̀ọ́. obìnrin náà kúnlẹ̀ ó tún ní ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, ẹ má fi wá sílẹ̀ síbí yìí o, ẹ má fi wá sílẹ̀ sínú igbó yìí o, ẹ má gbàgbé wa sínú igbó yìí o. ẹ tètè dá wọn lóhùn, ẹ dá wọn lóhùn kíákíá. ohun tó wà nílẹ̀ yìí kò gba agbára tipátipá rárá o. ẹ sá bá wọn sọ̀rọ̀, ẹ bá wọn sọ̀rọ̀ ni, ẹ sọ̀rọ̀ pẹ̀lú wọn, kì í ṣe tipátipá ni kẹ́ ẹ fi ṣe o. bẹ́ẹ̀ ni olùkọ́ àgbà iléèwé ẹ̀sìn ẹ̀lẹ́ náà ti ṣe ń sọ̀rọ̀, ó sì hàn pé wọ́n gbébọn tì í kó tó máa sọ ohun tó ń sọ ni. àti pé nínú ọ̀rọ̀ tó sọ, ó hàn pé àwọn ológun Nàìjíríà lọ sí inú igbó tí wọ́n wà, wọ́n sì gbìyànjú láti gba àwọn èèyàn náà ní ọjọ́ 26 oṣù karùn-ún yìí. ìyẹn ni obìnrin náà ṣe ń sọ pé wíwá tí wọ́n wá lánàá fa ìṣòro gidi fáwọn. ṣùgbọ́n àwọn ológun ìjọba àpapọ̀ tí wọ́n lọ síbẹ̀ kò rí àwọn èèyàn náà kó jáde. kò sì sẹ́ni tó mọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn pàápàá. ìkanra ọ̀rọ̀ náà sì ni àwọn afẹ̀míṣòfò náà fi wá sí àárín àwọn ìgbèkùn yìí, tí wọ́n sì ké ẹnìkan mọ́lẹ̀ nínú wọn, tí wọ́n ní àwọn mú un lọ, tí wọ́n sì ń lérí pé àwọn ń lọ pa á ni. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé àwọn ń fi gbogbo ara jà láti rí i pé àwọn èèyàn tí wọ́n jí gbé náà kúrò nígbèkùn tí wọ́n wà.
gómìnà fúnra ẹ̀ ló sì sọ bẹ́ẹ̀. ẹnjiníà Ṣèyí Mákindé ní àwọn pàápàá kò ní sinmi bí àwọn ò bá rí àwọn èèyàn náà gbà jáde níbi yòówù tí wọ́n bá kó wọn sí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá ti wí bẹ́ẹ̀. ó ní òun ti pàṣẹ fún àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò gbogbo àti àwọn ológun gbogbo. àwọn náà wà lórí iṣẹ́ tí wọ́n ń ṣe lójú méjèèjì ní láti rí i pé wọ́n rí àwọn èèyàn náà gbà jáde wọ́n sì kó wọn jáde pẹ̀lú àlàáfíà ni. àmọ́ ọkàn àwọn tí wọ́n wà nígbèkùn náà kò balẹ̀, bẹ́ẹ̀ ni ọkàn àwọn èèyàn wọn àti ọkàn àwọn aráàlú pàápàá, torí kò sẹ́ni tó mọ ohun tí àwọn afẹ̀míṣòfò náà lè fi wọ́n ṣe, pàápàá bí ìjọba kò bá tètè dá wọn lóhùn tàbí kí wọ́n ṣe ohun tí wọ́n ń fẹ́ fún wọn. àwọn ìjọba Amẹ́ríkà ti ní ohun tó ń ṣẹlẹ̀ yìí àwọn Fúlàní afẹ̀míṣòfò ni wọ́n wà nídìí ẹ̀, àti pé ó lé ní 30,000 àwọn ẹni ibi yìí tí wọ́n wà ní àárín Nàìjíríà káàkiri, wọ́n sì ti yí Nàìjíríà po. ìyẹn ni wọ́n ṣe ń ṣe ohun tí wọ́n ń ṣe. àti pé bí ìjọba Nàìjíríà kò bá mọ bí wọn yóò ti hú wọn jáde, ìṣòro àwọn afẹ̀míṣòfò náà kò ní tán lórílẹ̀‐èdè yìí. ọ̀rọ̀ náà ká àwọn ẹgbẹ́ Miyetti Allah, àwọn ẹgbẹ́ Fúlàní onímàálù lára. ẹgbẹ́ náà sì jáde bíi pé àwọn gan ni ìjọba Amẹ́ríkà ń bá wí. wọ́n ní 14.5 mílíọ̀nù ni àwọn Fúlàní tí àwọn wà ní Nàìjíríà yìí. báwo wá ni àwọn Amẹ́ríkà yóò ṣe wá torí 30,000 máa bú gbogbo àwọn. wọ́n ní àwọn ò láìkí ohun tí àwọn Amẹ́ríkà ń sọ jáde náà nítorí kì í ṣe gbogbo Fúlàní ni ajínigbé. àwọn olóṣèlú pàápàá kò sinmi lórí ọ̀rọ̀ náà nítorí Alhaji Atiku Abubakar nígbàgbọ́ pé ìjọba àwọn Tinubu máa ń sanwó fún àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n bá jí àwọn èèyàn gbé ni, àti pé owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ló jẹ́ kí àwọn afẹ̀míṣòfò náà máa pọ̀ sí i tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé nígbà gbogbo. bàbá náà ní tí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ kò ní sí ogun afẹ̀míṣòfò mọ́ torí òun yóò ṣe ètò ààbò tó dáa fún Nàìjíríà. ṣùgbọ́n ṣe ni àwọn èèyàn ń yín mú sí o. wọ́n ní àṣẹ lásán ló ń bẹ pé ọ̀rọ̀ òṣèlú lòun ń sọ ní tiẹ̀, bẹ́ẹ̀ yẹn ò dáa rárá. kì í ṣe irú àsìkò yìí ló yẹ kí Alhaji Atiku Abubakar máa fi gbogbo ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ báyìí ṣe ọ̀rọ̀ òṣèlú nítorí kì í ṣe ohun tó dáa. wọ́n ní tó bá ṣe pé òun pàápàá ní ọgbọ́n kan ni, níṣe ló yẹ kó fún ìjọba tó wà lóde yìí kí ìjọba sì lò láti fi gba àwọn èèyàn náà jáde ní àlàáfíà ara. ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nítòsí Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti jí àwọn ọmọléèwé Community High School yìí kó ní ọjọ́ 15 oṣù karùn-ún tá a wà yìí. bẹ́ẹ̀ náà ni wọ́n kó àwọn ọmọléèwé ní Baptist Primary School ní Yawọta. látìgbà náà ni wọ́n sì ti kó wọn wọ inú igbó tí ẹnìkankan ò rí wọn. obìnrin tó sọ̀rọ̀ yìí ni olùkọ́ àgbà iléèwé girama náà. àwọn tíṣà 6 míì ni wọ́n sì kó pẹ̀lú ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé àwọn afẹ̀míṣòfò náà ti pa ọ̀kan nínú àwọn tíṣà yìí tí wọ́n sì pa tíṣà míì níbi tí wọ́n ti ń jí wọn kó gan-an, ìyẹn Joel Adéṣíyàn. kò tí ì sẹ́ni tó mọ ohun tí ìjọba yóò ṣe tàbí ọ̀nà tí ìjọba yóò gbà láti fi rí àwọn èèyàn náà kó jáde. ṣùgbọ́n ọ̀rọ̀ náà so ọlọ́gbọ́n kọ́, ó so wèrè kọ́ pátápátá gbà ni. àdúrà ló kù tí gbogbo àgbáyé ń gbà báyìí pé kí Ọlọ́run jẹ́ kí á rí àwọn èèyàn náà kárí wọn gbà jáde lálàáfíà ara ni. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ tí obìnrin iléèwé tó wà nígbèkùn yìí sọ fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kó àmúmọ́ra ilé yìí o.